Africa Content TV. My father and that of Felix Governor Cross when I was a council chairman in the local government in 1990. That was Kenya Commander, Nigeria Police at Ibudu. Nígbà tí area commander tí area commander Abelo and Ibudu who forgot to join the man. Now we have a few of our friends of area commander and he took me like a younger brother and like that until when God made us work together. When I was SSG, was left governor to Baba Ubana, Governor Ashila. We took their projects for so many years. Wọ́n tí mo sọ pa ọ̀rọ̀ láwọn ìwé wọ́n jẹ́ tí ó máa ń ṣàánú, tí wọ́n máa ń ṣòwò tó mo sáré fún pọ̀ ọ̀rọ̀ àwọn ìgbà tí wọ́n fi máa ń kúrò ní ìdájọ́ ọ̀nà. Ó mẹ́tò. Lọ́ba kára ẹ̀ máa sọ ẹ̀ ló máa ń pè wọ́n báyìí máa ń pè wá ní. Ó yàtọ̀. Tí ọ̀rẹ́ wa kàdá ní báyọ̀ náà wọ́n yọ̀ ọ̀la fún ẹ̀ ní wọ́n pè lọ́nà. So kàdálọ́gà bá a ṣe máa ṣe yẹn. Wọ́n jẹ́ tó máa ń ṣàánú lọ. Ìyá tó lè nífẹ̀ẹ́ wọ́n ṣe wọ́n nífẹ̀ẹ́ ìlú wọ́n nífẹ̀ẹ́ ọmọ yẹn. Mo sì mọ̀ pé for him he has done so much not only for Ògbómọ̀ṣọ́ but also for Yoruba Nigeria. He has been one of the best governors I have ever had in this state. Ó yàtọ̀. Ó mẹ́tò. One of my joy ni pé nígbà tí wọ́n ṣe ìgbà ẹni ATM àṣìṣe làwọn ẹ̀kọ́ wọn ní tiẹ̀. Inú wa lè ní pé what we are launching here today is another ATM. Àkàlà níjọ. Wọ́n máa pè é ní ATM ẹ̀kú làwọn tó jẹ́ pé bẹ́ẹ̀ ní sùúrù délé ẹ̀. Yàfùyàfù lọ́fọ̀. Bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn BSA bó ṣe máa jẹ́ nìyẹn. Ọlọ́ọ̀bá onígbà ẹ̀yìn náà jẹ́. Àwọn kan sílẹ̀ ìgbàgbé ọ̀pá lórí kan. Gbogbo tó ń sílẹ̀ ló gbà wáyé náà. BSA náà bọ̀. BSA ń bọ̀. If you check his book, he cannot write his life history without mentioning me. I cannot write my life history without mentioning me. Yes. Akọ́kọ́ níjọ. Ó yàtọ̀. Ó wá jẹ́ ẹ̀kọ́ ọ̀gbìn fún mi lónìí. That we are here today. I, as APC Nigeria candidate, and by the grace of God, the next governor of Inshallah. BSA ń bọ̀. Mi ìwà gbọ́dọ̀ jókòó láì fọkàn fún Ọlọ́run wa àti bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Bọ́lá Ahmed Tinubu fún gbogbo dáadáa tí wọ́n ṣe fún wa nípínlẹ̀ Ọ̀yọ́ nítorí àṣẹ. Gbogbo àgbọ̀rọ̀ àfìmọ́ lórí láìpẹ́ yìí gbogbo àwọn bàbá wọn wá ni wọ́n lọ kí wọn. Bàbá wa sùn tí mo lè wọ́n yan ikọ̀ tó jọ ìyàwó tó ń lè fún ètò ìṣẹ̀lẹ̀ tọ́lọ̀ jẹ́ káríwó ẹ̀wọ̀n ní ìṣẹ̀lẹ̀ àti àwọn ọ̀nà tí ààrẹ àkókò ààrẹ ní bíkàwá ṣàbáṣe tí káríwó bẹ̀rẹ̀ ètò òkúná sọ fún pé ìbàdànjẹ́ pọ̀ nílò náà wọ́n sọ ẹ́ láti ọ̀làjà kí làwọn wá fẹ́ gùn lọ́ọ̀. Àfi káàdì ìbò báwo wá ti pọ́nìsà rẹ̀ káàdì káfí lórí wa pé lẹ́ẹ̀ àgbẹ̀lọ́gbọ̀n fásitì Bọ́lá mẹ́tì gbogbo àwọn sẹ́ńtọ̀ ẹgbẹ́ APC gbogbo àwọn mẹ́mbà àtọ̀fẹ́ tí mo fi àbúrò ṣe àpọ̀ ẹ̀ àti gbogbo àwọn tí mo fi àbúrò gbìyànjú
ìlà kí gbogbo àwọn ọ̀rẹ́ mi bá ó ti bẹ̀ wá kálukú wọn kápákọ̀ gbogbo ọ̀rọ̀ wa àti ìṣèwà ìṣèwà. Nígbà tí ó lé mi, ọjọ́ wo lórí rẹ̀? Àwọn bàbá wa ti wá bá mi sọ̀rọ̀ pé àgbọ̀dọ̀ lọ́wí káwọn làwọn ìtẹ̀síwájú. Torí pé Áfíríkà kí wọn kú iṣẹ́. Tí a bá lè gbèrò láti máa ṣe nǹkan báyìí àti lẹ́gìsì fún ẹni tó lọ. Wọ́n máa kú pàdé báyìí. Lánàá wọ́n lọ sí College of Sciences, àwọn College of Sciences, ara àwọn lẹ́gìsì tí wọ́n ti ṣe ọ̀gá náà tó ní yóò tẹ̀ ọ́ àfàfẹ́ rẹ̀. Ẹ̀yin wọn tó dùn ìbàdí. Kápẹ́tà lọ sí ọ̀gbìn yìí, wọ́n ti sọ fún wa pé lórúkọ àwọn bàbá wa àti àwa tí a wà bí a máa fún tẹ́jọ́ àwọn èsì. Please, let's move to the